Adedoyin a fẹ́ mọ ibi tó wà ṣé kì í ṣe pé apartment ní Adedoyin wà o Nàìjíríà ti bàjẹ́ ṣé n tó tiẹ̀ jẹ́ pé ti ń ya picture pẹ̀lú àwọn èèyàn jàǹkàn lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Adedoyin ni o níbo l'Adedoyin wà o ẹ bá wa lọ ṣèwádìí o Adedoyin bo ló wà apartment number kíní. Bàbá yẹn ní wípé nítorí gender àwọn ọmọ táwọn máa categorize Bobrisky sí bóyá káwọn pé ọkùnrin ni o tàbí ká sọ pé obìnrin ni o làwọn ò ṣe mọ prison táwọn máa fi sí forgotten wípé nígbà tí wọ́n wà ní court kí ni wọ́n fi address ẹ̀ wọ́n address ẹ̀ nígbà tó wà ní court tí kéèsì yẹn lọ as Idrisi ọkùnrin náà fi address ẹ̀. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́nà ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Ṣé rí àwọn tó fẹ́ wa wọ́n sì máa fẹ́ wa àwọn tó ń bú wa ó yá wọ́n sì máa bú wa ṣe ra àwọn tó sún mọ́ wọn látinú ìdílé ẹbí wọn wọ́n ní ká máa wò wọ́n níran ni wọ́n lẹ́ni táyé yẹn bá ti wọ́n lẹ́ni táyé yẹn bá ti bàjẹ́ yà sí mọ̀ wẹ́ ní ìkúnra ni àwọn tó fẹ́ wá gbogbo yín ó yá ẹ sì máa fẹ́ mi lọ àwọn tó ń bú mi ó yá ẹ sì máa bú mi ṣẹ̀ra àwọn tó sún mọ́ wọn látinú ìdílé ẹbí wọn wọ́n ní kí n máa wò wọ́n níran wọ́n lẹ́ni táyé yẹn bá ti bàjẹ́ yà sí mọ̀ wẹ́ ní ìkúnra ni òwe yọ̀rọ̀ o à ń dọ́gọ́ kì í ṣe ìwòsàn lè gbé wọ̀ Ọlọ́run ẹja fìyókù lẹ̀ mi ò gbọ́ pá mi ò gbọ́ pọ̀ àdáwọ̀yẹ̀ wetin people talk àyà ìṣe gidi mi ò gbọ́ nǹkan kan mi ò rí wọn ẹjọ́ sórí sọlọ mi ànóde yẹ gbogbo èyí kan sọ story fake story ẹ mọ àwọn tí ò bá ti jẹ́ tẹ́ ẹ bá ti rí pé rọ́ọ̀nẹ́ ẹ má tiẹ̀ wo bẹ̀ gèlè má wo bẹ̀ lèmi wé òye yín gbogbo àwọn kíní àhesọ ọ̀rọ̀ lẹ́mọ́ olóṣèlú mo ṣòṣèlú mo yan ọdún tí mo fi ṣe politics ni tí ẹ bá ń gbọ́ lẹ́mọ́ wọ́n á lẹ́mọ́ yàn ni àwọn àhesọ ọ̀rọ̀ olóṣèlú wọ́n á rún wọ́n fẹ́ rún mẹ́rin ìtì ìṣe tèèyàn wọ́n á fẹ́ lẹ́mọ́ yàn èmi ò rí wọn wà láìkodò mi ẹ wò mí ẹ jẹ́ kí wọ́n máa bú mi ẹ jẹ́ kí wọ́n máa bú mi àní kò dùn mí o èébú òso àbí iwájú kan dára bí ọ̀nà Mọ́kọ́lá àní èébú òso ẹ fi wọ́n lẹ̀ jọ́ torí Ọlọ́run we move ẹ má yẹ kó distract attention yín ẹ̀yin tèmi tẹ́ ẹ bá ti lọ ṣe pé wọ́n bu yín tẹ́ bá ti lọ ń wo bẹ̀ ọmọ wọn fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ fọwọ́ aago sẹ́yìn ni irọ́ dẹ̀ ni o ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn tó ń dìlítì ṣó pé kí wọ́n má dìlítì ẹ evidence mi ni o evidence wa ni o evidence ìbùkún ni o evidence wa ni o ẹ jà o kí ló dé náà fi ń dìlítì ẹ bá sọ fáwọn tó ń dìlítì kan má dìlítì mọ́ ẹ jọ̀ọ́ ẹ má dìlítì gbogbo ṣòwò àwọn ṣòwò tán ṣe tán lè sọ wípé wọ́n ga tán fún wọn àwọn ló bọ́ pátánjì ẹnìkan ní tẹ́nìkan ṣe kíní kan ẹni kan má dìlítì ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ nítorí tí Ọlọ́run we move ẹ jọ̀ọ́ kí ni àwọn ọkùn kan sọ ó send message sí mi láàárọ̀ ó máa fọ́nì sí wọn bí mo ṣe respond pé mo Iyalaje bò lẹ ṣe wá sí ọba bó ṣe ká wọn lára tó ní wọ́n ṣe ń sọ bò wọ́n ṣẹ̀ṣẹ̀ rí ni mo ní daddy we move I no dey hear oh my God ẹ jẹ́ kí n gbé glasses mo bẹ́ẹ̀ rọ ṣakọ níbi tí mò ń lọ reading ló wà lójú mi ẹ jẹ́ n gbé tí máa fi drive sí kẹ́ẹ̀tì ẹ̀rí náà bọ̀ mo máa fi lè read ni ọmọ lóde yìí ẹ báwo lẹ ṣe fẹ́ sí Ọlọ́run mi ò rí wọn ọmọ ó tún mọ̀ pé ẹ̀rí mi látòkè délẹ̀ ọmọ bling bling ni ẹ̀gẹ́ ẹ̀ tiẹ̀ mi ò gbọ́ pa
I don't hear wetin people talk. I don't hear wetin they talk. Anya. Is the again? Torí tèmi wọ́n ṣe kọ́ ni ẹ̀ ó kọ́ dùn mí pé mi mọ́ kọ́ ni. Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ kó máa sọ lọ. Orin yìí nìyẹn, ó yẹ jẹ́ kó máa kọ́ lọ. I love you so much. I love you all. Ẹ wò ẹ̀yin tèmi ẹ gbà kàn pé ẹ dúró dáadáa. Just stand by. Stay on your feet. Ìkan lára àwọn ọmọ mi wá. Irú àwa bá ṣe wà àwọn ògbọ́n kankan. Ìkan lára àwọn ọmọ mi wá ní. Ṣé onílé mo gbogbo kọ́mẹ̀ntì yìí ni mo kà mo fẹ́ rẹ́rìn ṣe léṣe. Ṣé mo mi onílé owó ni? Pàdé ẹ̀ Christopher tó bá tẹ́lẹ̀ ṣe ìwà jàre. Fátòkun Ọláwálé ẹ ṣe jàre ẹ ṣe gan-an ẹ wò lórí ètò tiwa àwọn ògì ṣe pé fún yàn àwọn èbú yàn. Ìbírankẹ́ Ìbíjọkẹ́ Akíntọ́lá God bless you. Ẹ wò mí ṣe rí gbogbo aṣọ kọ́ ni màá máa sá lóhùn ó yẹ kó yé yín. Ṣùgbọ́n kinní kan ni màá kàn yàn fún wa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ lọ bá ẹ wọnú ìgboro lọ. Ẹ lọ fún mi ní update. Ẹ lọ fún mi ní gbogbo àwọn kọ́tàn ẹ ti understand. Ẹ fún wa ní exhibit, ẹ fún wa ní witness, ẹ fún wa ní kí ni màá tó pè fún yín o. Kí ni màá tó pè o. Kí ni màá tó pè o. Gbogbo tó bá ti wà lẹ́ẹ̀dí kẹ́ bá ń kó wá. Ẹ ti understand. Gbogbo ẹ̀ tó bá ti wà nílẹ̀ ẹ bá wa lọ wọnú ẹ send it sórí WhatsApp. You have my WhatsApp number 317-429-7082. 317-429-7082. Ọ̀rọ̀ ò change níbi tí ọ̀rọ̀ wà. Actually, I wanted to change it. Actually, abiyamọ ni mí. Àánú ẹni ọ̀rọ̀ kan, àánú ẹ̀ ń ṣe mí. Torí pé mo rí ohun tó wà ńlẹ̀. Then mo gbìyànjú láti change mind ìbùkún. Ẹ̀yin tí bá mọ̀ bùkún ẹ lè confirm ẹ̀. So mo try láti fún ní few days pé ó dá bóyá bínú ṣe ń bí ẹ lọ́wọ́lọ́wọ́ ní ìtara tó fi ń sọ̀rọ̀ tó fẹ́ gbé ìgbésẹ̀ pé mo dẹ̀ pé lọ́ọ̀yà mo ní kàn jọ kàn jẹ́ ká fún ẹ bá wa mo fẹ́ fún ìbùkún ní few days bóyá mo lè bend the rules ẹ̀ ṣùgbọ́n ó padà kí fún mi last ni ó yẹ pé mo pín lẹ́ẹ̀mí ni ó padà kí fún mi pé mọ́mì ẹ má bẹ̀ mí mọ́ jàre kí lẹ bẹ̀ mí fún mo léyàn wicked ẹ̀ ń bẹ̀ mí òyàn fẹ́ báyé mi jẹ́ ẹ̀ ń bẹ̀ mí kí lẹ tẹ́ fi bẹ̀ mí ẹ má bẹ̀ mí mọ́ mọ́mì ẹ má bẹ̀ mí mọ́ ẹjọ́ mi ò change mind ní kankan níwájú Ọlọ́run bá Mèsáyà nǹkan tó sọ fún mi nìyẹn ó ní mi ò change mind mi kankan I am not changing my mind ẹ má bẹ̀ mí mọ́ mọ́mì ẹ má bẹ̀ mí mọ́. Lawyer was my witness ó wà ńbẹ̀. Mo gbé mọ́mì wa kan wọlé wọ́n gbọ́ bó ṣe yarí. Ìgbà tó tún yá mo tún rò pé ká ní mo tún lè pè o tó tiẹ̀ tún lè bá mi kàmẹ̀. Mo gbé bàbá ọ̀nà òdodo wọlé pé kọ́ kàmẹ̀ kò tiẹ̀ jẹ́ kẹ́ni bó ti sọ̀rọ̀ ó takú ni. Wọ́n kù wa kan wà ní UK ṣé UK náà wà bí US ń bì mo gbé wọn wọlé. Mo ní gbà táwọn náà bá sọ̀rọ̀ ó ní ọmọ Rónkẹ́ ó yarí ni ó lóun change mind òun abiyamọ ni mí so èmi náà ti ṣe abiyamọ ẹ rí pé mi ò jáde mi ò sọ anything láti ìgbà tí mọ́mí Olúṣọlá Akẹ́rìnọlá God bless you mọ́mí
Yeah, mommy, we got to talk. Oh, mommy Olushola, we got to talk. Mo yari tán níwájú Ọlọ́run ọba tí mo gbọ́dọ̀ pé jẹ́rìí irọ́ tí mo máa padà lọ jẹ́yìn fún ní ọjọ́ kẹyìn. Kò bẹ́ẹ̀ni kankan, kò rọnú ẹ̀ kankan, ó dúró ní kò change ọ̀rọ̀ ẹ̀. So, èmi náà dẹ̀ wá fàdí àlù ọgbọ́n pé òkè. Jẹ́ kí èmi náà fún ìjíǹde ráìsì. Pé bóyá òun náà máa ti ẹ̀rù wípé kó sáré lo opportunity yẹn. So ọjọ́ Tuesday ní 7 working days ti pé. Wednesday, Thursday, Friday, that working days. So kò sí nǹkan tí máa ṣe mọ́. We move. Mo ti ṣe gẹ́gẹ́ bí abiyamọ. Lẹ́yìn ìgbà yẹn àwọn kan tó jáde tán fẹ́ràn lẹ́wọ̀ èmi ò mọ ẹ̀ṣẹ̀ tí Muyideen ṣe àwọn yẹn náà ó tẹ̀ pé Muyideen náà ní lọ́wọ́ dì mí o. Wọ́n tún jáde wọ́n ní ilé ẹjọ́ nígbà tẹ́mi jáde tẹ́mi sọ wípé mo ń bẹ àwọn fámìlì ẹ̀ pé kán lọ gbégbèsè ẹnìkan jáde ó sọ pé Iyalaje leave Muyideen alone jẹ́ kó pàdé ní court ó ṣàfẹ́ kán lọ sí court. We are going to court already. No turning back. Ìbùkún said. Yàtọ̀ sí ti Ìbùkún tó ní ẹni tó bá lè pa irọ́ tó bá yẹn mọ́ ẹni tó jọ ní ìfàyàlò àyà nítorí pé ó fẹ́ pull ẹnìkan down tí ò dẹ̀ ro ti tòun tó dẹ̀ try láti pé kó wà tẹ́ni ẹ̀ bóun máa pull òun náà down pẹ̀lú ẹ̀ kó máa lọ pẹ̀lú ẹ̀ pé ó wicked. Ṣùgbọ́n èmi o nǹkan tèmi fẹ́ wò nínú kéèsì yẹn ẹ mọ ibi tèmi tún lọ yàtọ̀ sí ti Ìbùkún tó fẹ́ wò a fẹ́ fa pọ́ìntì kan yọ. Pọ́ìntì yẹn ni wípé kíní yẹn ọ̀rọ̀ yìí ń dà mí lọ́kàn ó ń dà mí lọ́kàn ó ń dà mí láàmú nínú ọkàn mi pé ṣé téèyàn bá gba ẹ̀sìn Islam ṣé èèyàn máa ń gba irọ́ mọ́ ẹ̀sìn Islam ni ṣé because mo gbọ́ pé mùsùlùmí bóyá oríṣiríṣi ni igun tó wà bó ṣe wà ní káṣe wà ní kérúbù sẹ́ráfò sẹ́lẹ̀ kankan Pentecostal church oríṣiríṣi ló wà wọ́n ní kinní kan wọ́n ní Sufi wọ́n ní kinní kan ní oríṣiríṣi igun mi mọ igun tí àwọn ajígini arìngini mi mọ orúkọ tọ̀dọ̀ tí wọ́n káàpù tí wọ́n mi bọ́ tó fọ́ sí because I really want to know wípé ṣé nínú ẹ̀sìn Islam kọ́tà mi fẹ́ fàyọ nínú kéèsì yìí another apart from pé wọ́n fẹ́ vindicate Ìbùkún o mo fẹ́ rò pé ṣáwọn mùsùlùmí ẹ̀yin mùsùlùmí irọ́ wà nínú pé nínú tẹ accept ṣé irọ́ wà acceptable nínú ẹ̀sìn yín because nínú kéèyàn nínú ìjẹ́nìyàn láì fi ti ẹ̀sìn àbí ti Ọlọ́run sí kéèyàn kan jẹ́nìyàn èmi ò rò bí pé ó yẹ kí irọ́ kó wà acceptable because mo fẹ́ mọ ìdí tí àwọn mùsùlùmí kan fi dúró digbí ní ẹ̀yìn Muyideen tí wọ́n dẹ̀ mọ̀ pé irọ́ ló ń pa so a gbọ́dọ̀ fìdí òtítọ́ múlẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn tó jẹ́ alábòsí mùsùlùmí yìí tí wọ́n wà lẹ́yìn ẹ̀ yìí a gbọ́dọ̀ jẹ́ kí òtítọ́ kó farahàn kí ojúkojú kẹnu wá rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ṣé rí gbogbo àwọn tó ń bú mi yẹn òun ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ sísítà mi ṣe wà. Mọ́mí Adéníkẹ́ tí mo pè yín sọ̀rọ̀ Ìbùkún nígbà tí mo bá sọ̀rọ̀. Aṣíwájú ọmọ ọba ní àṣẹ wà èmi nìyẹn o ajé one ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà ẹ get mi a ní láti fìdí òtítọ́ múlẹ̀ a ní láti jẹ́ kí ojú kí ó rinjú àsìkò ọ̀rọ̀ tí tó ẹ̀yin tèmi ẹ má fọ̀ ẹ má sọ nǹkan kan wàhálà ẹ tí ì rí nǹkan kan ṣé ẹ rí wọn ni alẹ́ ẹ rí nǹkan kan ẹ pretend pé all is well and all is going to be well so pé nìkan lọ pa tó parọ́ irú sórí kan tó sọ wọ́n ṣe ní kan èmi tí mo jẹ́ olóṣèlú àìmọye àwọn tó ń parọ́ tó máa ń lẹ̀ mọ́ èèyàn ṣé gbogbo èèyàn yóò tiẹ̀
that story wasn't mine. So kò tiẹ̀ àwọn tó mọ̀ mí dáadáa kò máa rẹ̀ ní pé àwọn eléyìí ò mọ̀ Iyalaje. So wọn ò rún mi lẹ́gbẹ̀ẹ́ ògiri. Mi ò dádò fọwọ́ àbí wọ́n ṣe máa ń pè mí ìdádò ya àbí nǹkan. Mi ò lẹ̀pọ̀ bus stop. So kí gbogbo àwọn stories yẹn máa sọ̀rọ̀ tó bá ti yá. Nígbà tí gbogbo ẹ̀ bá ti jẹ́ ohun tán, ọ̀rọ̀ máa dùn sọ, ọ̀rọ̀ tí ètò sọ. Ṣé rí Yorùbá bọ̀ wọ́n nígbà míì máa ń wà. Ẹ ṣé màmá ẹ̀mọ́ mi Bólúwájí Olúrẹ̀mí. Ṣé rí Yorùbá sọ wípé ìgbà míì máa ń wà, ọ̀rọ̀ máa ń wà, òkè ń sáyè. Ṣé rí ìgbà míì máa ń wà, àyè máa ń wà, òkè ń sọ̀rọ̀. Ṣé rí time tá a wà yìí, àyè pọ̀ gan, ṣùgbọ́n kò sọ̀rọ̀. Ṣé rí tá a bá ti ń jáde, tá a bá ti ń sọ̀rọ̀ pé gbogbo a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn, a máa jáde, a máa sọ̀rọ̀, a lè mọ́ sọ tààràtàrà lórí ọ̀rọ̀ yẹn. Tá a bá ti ń sọ ọ́ dàbí ṣé rí gbogbo èèyàn onímọ̀gbà tó máa sọ ohun tí ò yẹ kó sọ jáde yóò lọ sọ jáde kó mọ̀ lọ dàbí ọ̀rọ̀ Bobrisky. So yára láti gbọ́rọ̀. Ibi lè sọ pé kó o lọ́ra láti fèsì. Mo kàn fẹ́ kí gbogbo èyí tẹ́ sọ pé Iyalaje ẹ̀ fún wa ní Justina Beauty, how are you? Mo fẹ́ fi divert attention mi mọ́ mi Bólúwájí mi, mo get wọn. So tí wọ́n bá ti ń gbérù gbèsè báyìí wọ́n fẹ́ fi divert attention wa ní for real. So àyè á máa jáde tá a bá ń sọ̀rọ̀ àní máa lọ sàn-sàn. Thank you Lala Bukola. A máa, God bless you ma. A máa sọ̀rọ̀ yẹn, a ò ní lọ sàn-sàn kí àwọn nǹkan tí ó bá yẹ ká tí ò yẹ ká sọ ká má gbé wá síta gbangba. Ṣé you understand? But the only thing I want you to know, títí di àná nǹkan tó sọ fún mi ni wípé no turning back. So wọ́n wulẹ̀ tí ń bú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. For those who want to support this cause, that you want to help, you want to assist Ìbùkún, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi phone number, ẹ jẹ́ ká fi account details wa síta. Ẹ bá wa share ètò ìkó lè lọ fà. You want to support her. Ẹ jọ̀ọ́. Wọ́n kò tí ń bú wa. Ẹ jẹ́ wọ́n bú wa, ẹ má worry. Tó bá yá àwọn tó bá ti rẹ́rìn last ló rẹ́rìn best. Ẹ fi wọ́n lẹ̀ nsìn. Ẹ má tiẹ̀ sọ̀rọ̀ púpọ̀. Kọ́n dẹ̀ má yí ọ̀rọ̀ o. Ibi tó ti sọ yẹn náà, ibi tó dúró sí yẹn 931. Ibi tó dúró sí yẹn náà nìkan wà o. Kọ́n má change, kọ́n má gbé kúrò ní station yẹn o. Èyí tẹ́ bá mọ̀ para yín ò gbà tó má ṣe ń bú mi, ẹ má lọ wò mọ́ o. Iyalaje wọ́n bú ẹ, mo ní ẹ fi wọ́n lẹ̀, wọ́n bú mi, ẹ fi wọ́n lẹ̀ jàre. Ṣé mi rẹ́ nìkan ni? Jẹ́ wọ́n bú mi dáadáa jàre. Ṣé èbùsù ni? Ẹ má lọ wò wọ́n mọ́, tẹ́ bá ti mọ̀ para yín ò gbà bọ́n ṣe ń bú mi. Ẹ̀yin tèmi kò yẹ kẹ́tẹ̀ ló máa wò wọ́n mọ́. Ẹ já focus please. Ọmọ kan wà ń bẹ̀ lára àwọn tó ń bú mi. Mo máa fi ẹjọ́ ẹ̀sùn àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. Ọmọ Ìwéré Ilé ni l'Ọ́yọ́ State. Ó wà ní University of Ìlọrin. Ó ṣe ṣe matric ní February ọdún yìí ni. Ẹ̀rín ẹ̀ pa mí o. Ṣé Adina àbí nǹkan bí Adina Ali àbí nǹkan lọmọ náà ń jẹ́. Ó ń ṣe political science University of Ìlọrin. Mo jẹ́ kọ́kọ́ fi ẹjọ́ ẹ̀ pé kí wọ́n kọ́ Àpèkẹ́ àbí kí lórúkọ ẹ̀gbọ́n ẹ̀ kọ́kọ́ fẹjọ́ ẹ̀ sùn ná. Káwọn ọ̀yẹ́ ẹ̀ náà dẹ̀ máa gbọ́. Next time tí bá tún rí tó bá kọ́mẹ́ǹtì tó lọ sọ̀rọ̀ kan tí ò yẹ kó sọ, àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ máa regret ní nǹkan tí màá ṣe fún ẹ. Á dùn wọ́n bí ẹni wípé mo mí ìyọ́sọ ìdá mo ti ń sọ fún ẹ. Ó ń ṣe political science University of Ìlọrin. Àánú ẹ̀ ò ṣe mí. Ó jẹ́ ètò ìyá face studies ẹ̀. Ẹ kò lè graduate. Don't play. Ọmọ kékeré lọmọ yẹn mo kàn wò báyìí pé ẹni tí ò lè bọ́ bàtà ẹsẹ̀ mi. Ayé má bàjẹ́ ọmọ tó ẹ̀ṣẹ̀ wọ
University lọ́dún yìí. Imagine. Jambite, Jambiko. Ìgbà tẹ́mi lọ school, ìyá àti bàbá ò tí ìdóra wọn débi pé wọ́n á lóyún ẹ̀. Wọ́n ìdóra wọn. Wọ́n sì ń dóra wọn lé. Wọ́n sì ń gbé okó kiri gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ìtílé ni kò ìwọ́nú ẹ̀ straight. Tó bá tún ṣe nonsense, màá gbé ojú ẹ̀ jáde. Màá gbé ojú gbogbo yín jáde ńlé yín kó ṣọ́ ara ẹ̀. Tó bá wù ẹ́ kó lọ delete, ó ti wà lọ́wọ́ mi already, má wulẹ̀ dára ẹ láàmú. Àti sísá ẹ̀ tó mú yẹn. Ṣápèké àbí kí ló ń jẹ́? Ó wà lọ́wọ́ mi. The golden son àbí kí ni Queen the golden son àbí nǹkan Queen golden son àǹtí ẹ̀ ń lò lórí péjì ẹ̀ kó mọ̀ kó mo ní gbogbo information lè yín lọ́wọ́ ṣọ́ ara ẹ̀. Last warning ẹ tó bá mọ ọmọ yẹn ṣọ́ ara ẹ̀. Ṣọ́ ara ẹ̀ o. Ṣọ́ ara ẹ̀ o. Kò ṣọ́ ara ẹ̀. Ṣọ́ ara ẹ̀ dáadáa. Tó bá fẹ́ káwọn parents ẹ̀ regret ṣọ́ ara ẹ̀ kí n má sọ òdì ọ̀rọ̀ sínú ayé ẹ̀. Ṣọ́ ara ẹ̀ mò ń sọ fún àwọn family ẹ̀ you are from Ìwérélé. Mo dẹ̀ mọ̀ Ìwérélé dáadáa mo mọ̀ Ìwérélé bàjẹ́. Yèrè mi o olóṣèlú ni mi o mo mọ̀ Ìwérélé bàjẹ́. Ṣọ́ ara ẹ̀. Kó tó ṣe rògbòn yẹ́wúkẹ́ ṣọ́ ara ẹ̀. Mo mọ̀ ẹ́ dáadáa mo ti ṣe investigation lórí ayé ẹ̀ ṣọ́ ara ẹ̀. Ẹ fẹ́ wojú ẹ̀. His face ni ọkùnrin ni. Mo táìpù kìíní lọ́wọ́ ni o. Fún mi láyọ̀ Fọláṣadé Tàdémọ́. Okay. Ẹni tó bá fẹ́ màá fojú ẹ̀ hàn yín tẹ́ bá fẹ́ hàn. Ó wà lọ́wọ́ mi gbogbo information lé wọn ló wà lọ́wọ́ mi. Ẹ jẹ́ wo di fóònù bóyá bẹ́ẹ̀ ló wà. Ó kàn ṣọ́ ara ẹ̀ ni. Ó ṣe political science ó ṣe ẹ̀wọ́ máa ń gbé ní ìṣọ̀lẹ̀ kékeré àmọ́ máa gorí ẹni o níwọ̀ iná. Ẹ wò ẹ jẹ́ máa kó bá yín wá jáde náà ẹ jẹ́ bóyá option yìí tó bá ti wà lórí bí. Màá bá yín wá orúkọ ẹ̀ jáde orúkọ ẹ̀gbọ́n ẹ̀ àǹtí ẹ̀. Ó wà lórí péjì mi bí ó wà lórí fóònù yìí àbí second phone yìí ni mo gbé ojú ẹ̀ sí mo ti download gbogbo ṣé bí kan mo post ẹ̀ sí ṣá gbogbo family yìí ti wà lọ́wọ́ mi ṣọ́ ara ẹ̀. Mi dẹ̀ ní fẹ́ gbé kúrò. Okay, mo ń bọ̀ ẹ jẹ́ sáré. Ẹ jẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ máa download ẹ̀ ni. Ó ti wà lórí fóònù yẹn o. Mi dẹ̀ fẹ́ dá yín láàmú púpọ̀. Let's see the name. Ẹ jẹ́ ń wà lọ. Ọ̀rọ̀ tó ń sọ gan kò ní mínì. Ó máa sọ wípé wọn ò lè deny yẹn. Voice note ni ò ṣe é deny. Yìí tí Bobrisky sọ pé kíní kan wọ́n kúrònù ní voice note kan. Ó tẹ̀lé deny yẹn mọ́. Controller ṣe gbọ́ nǹkan tí prison controller tó sọ. Bàbá yẹn ní wípé nítorí gender àwọn ọmọ táwọn máa categorize Bobrisky sí bóyá káwọn pé ọkùnrin ni o tàbí ká sọ pé obìnrin ni o làwọn ò ṣe mọ prison táwọn máa fi sí. Forgotten wípé nígbà tí wọ́n wà ní court kí ni wọ́n fi address ẹ̀ wọ́n address ẹ̀ nígbà tó wà ní court tí kéèsì yẹn lọ as Idris ọkùnrin náà fi address ẹ̀. Ìgbà tó wá di wípé ẹ wá fẹ́ fi sí ẹ̀wọ̀n wọ́n wá sọ pé àwọn ò tí ní provision àwọn ò ní provision fún àwọn transgender ẹ wá lọ gba apartment fún. Nàìjíríà yẹn worst gan o. Nàìjíríà my country 50 million tẹ́ gbà tẹ́ fi yọ charges kúrò tó yẹ laundry woman àbí kí lẹ̀ ń pè money laundry nǹkan àbí kí lẹ̀ ń pè tẹ́ fi yọ kúrò ńbẹ̀. Kẹsàrí bá fi kọ́ yàrá kan sí inú ọgbà ńbẹ̀ yẹn náà. Àti wípé apartment tẹ́lẹ̀ lọ gbà fún yẹn ṣé náà ló fi jó jáde bí tó jáde yẹn náà tẹ́kẹ̀ wá rí rọ́tọ́rọ́tọ́
tó wá fresh tó wá ń dán tó ń dán bíi ayan inú sọ́kàwé tó ń dán bíi gúre bẹ́rì ẹ̀pẹ̀ prison ló wà ṣé prison ló wà tó ń lo fóònù tó bá tiẹ̀ jẹ́ pé torí ìgbà tẹ́ ẹ̀ ń sọ bàbá yẹn gan sọ wọ́n fi pé gbogbo àwa tá à ń gbọ́ pé we are fools we are not bàbá. Báwo ni bàbá yẹn ṣe máa sọ wípé àwọn lọ gbàgbẹ́ yẹn fún nítorí pé ẹ̀mọ̀ bí bọ́dì ẹ̀ ṣe rí ó ní shape obìnrin tá a bá lọ fi sí male prison kó má jẹ́ pé wọ́n máa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kinní kan gbé kinní kan àwọn máa fi tipátipá bá a sùn láti kinní kan wọ́n máa rí ara ẹ̀ bí kinní kan ṣùgbọ́n bí tẹ́ ẹ gbé sí ó dẹ̀ ń lo fóònù ó ń record oúnjẹ nǹkan tó ń wò ó ń order oúnjẹ ṣé prison nìyẹn prison alápàtmẹ́ǹtì. Nàìjíríà ti bàjẹ́ o no Nàìjíríà ti bàjẹ́ ẹ gbàgbé ẹ̀ èyí tí ẹ jẹ́ olórí wa Nàìjíríà yìí gangan nìṣòro wa yìí lè ń ba Nàìjíríà jẹ́ ẹ wo bàbá tí irun ti wọ tó ti wà ewu ti wà ní orí ẹ̀ tí ẹ tún wá jáde tẹ́ ń ṣe damage control ṣé damage control yẹn ṣe rò mú máa jẹ wá ni ṣé damage control ṣe ṣiṣẹ́ fipò máa jẹ wá ni ẹ fẹ̀yàn sí apartment ó ń lo phone ó ọ̀dọ̀ oúnjẹ wọn ní kó má jáde ó kàn ń jẹ oúnjẹ tó wò ó ń sùn ó ń jí ó ń wo fíìmù. àwọn close relatives ẹ̀ ń wá síbẹ̀ wọ́n wá ń wò ó kò sọ́lọ́pàá kankan bẹ́ẹ̀ o ta ló ń ṣọ́ kò sẹ́nibọ̀dì ń bẹ́ẹ̀ o a whole bishop for that matter kò sẹ́nibọ̀dì tó ń ṣọ́ o ẹ̀dẹ̀ sọ pé prison ló wà tẹ̀sí kó àwọn ìgbà míì ẹ̀ kó yọ̀ bí 100 sínú yàrá kan nínú prison tí kúrúkú sàó sì bò wọ́n mọ́lẹ̀ tí ìdùn á máa jẹ wọ́n ẹ̀ mọ̀ kó wọn jáde síta. bóyá bí 30 minutes kóòrùn kan yán wọn díẹ̀ tí kó wọn wọlé. èmi fẹ́ béèrè lọ́wọ́ yín iṣẹ́ community service wo ló ṣe ń gbà tó wà because àwọn ẹlẹ́wọ̀n wọn máa kó wọn máa lọ roko wọn á pọn mi kí lẹ mú kó ṣe níbi tó wà yẹn nínú apàtímẹ́ǹtì lawless country ní Nàìjíríà o. corruption ti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ káwọn kan dẹ̀ sì máa ní god kí wọ́n máa sọ wípé nǹkan tí bàbá yẹn ṣe ó lọ leak out secret a secret was supposed to be a secret kò yẹ kó gbé jáde àní Nàìjíríà bàjẹ́ àṣírí tún páyé Nàìjíríà títa wọ́n ti yan àwọn olórí wọ́n ti yan Nàìjíríà bíi gúgúrú wọ́n ti rún mẹ́nu wọ́n ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ti jẹ́ máyé. ẹ tí wọ́n sọ pé kò yẹ kí bàbá yẹn gbé jáde ṣé tó lọ́n bá ṣetán láti tú àṣírí tó bá fẹ́ rin gbogbo àdúrà táwọn èèyàn ń gbà Olúwa rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá tó bá máa rìn kọjá ṣàṣírí ò ní tú ni. tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí rin àwọn orílẹ̀-èdè Nàìjíríà kọjá ṣàṣírí ò ní tú. ṣe báwọn olórí wa ló ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. ẹ wo ìdígunjalè tó ṣẹlẹ̀ nílùú Ọ̀fà ní ọdún 2018 nínú oṣù kẹrin tó jẹ́ pé àwọn ọmọ Ọ̀fà gan wà ń bẹ̀ àwọn ọmọ Òró ní iṣẹ́ nǹkan kan tó kóra wọn jọ síbẹ̀ from Kwara State tí wọ́n digunjalè ọmọ Ìgbò kan ń bẹ láàrin wọn tó sọ pé Michael tó pé wọ́n dá òun dúró nídìí iṣẹ́ ológun àbíbo ló ti dá òun dúró bọ́lọ́pàá ni òun ó sì fojú wọn hàn 10 wọ́n sì pa àwọn èèyàn dálẹ̀ rẹpẹtẹ. ṣebí wọn àwọn tó ń ṣiṣẹ́ fún olóṣèlú wà lára wọn àbí ayọ̀ yẹn olóṣèlú kan ló ń ṣiṣẹ́ fún. tó yẹ pé ọkọ̀ tó lọ fi rọ́ọ̀bù tó lọ gbé lọ sínú government house ẹ ti gbàgbé ni. tó lè ṣàràkí sí ńgbà náà. tí wọ́n ti gbà pé ohun tó ń tán lọ́dún eégún bó pẹ́ bóyá ọmọ alágbà àfàkàjẹ̀kọ́. ìbọn léwọ́ méjì tó wà lọ́wọ́ wọn bí wọ́n sọ pé government house ló ti fún wọn. ṣé chief of staff àbí ssg àbí ẹni bí nǹkan ló gbélé wọn lọ bí chief of staff ló fún wọn níbọn léwọ́ méjì. ẹ dákun nítorí ìtọ́lọ́run ẹ ń gbà àwọn fẹ́ dìbò tẹ́ ẹ tó wá há ìbọn ṣé ìbọn náà ṣé ẹran ẹni kó fi pa ni àbẹ́yàn báwọn ọmọ ìlú yín náà lẹ́ fi pa àwọn tẹ́ni kó dìbò fún yín náà lẹ́ni kan fi pa. àbí èèyàn á mọ kó bọ̀ dání
kọ́mọ yìí torí wọ́n fẹ́ gbé àpótí ìbò torí kẹ́ ẹ lè ṣo lórí ẹ̀ẹ̀kọ́ kí lè oṣù láìlá. mi sí Akíndé Ògúnlọlá báwo làwọn èèbó funfun ṣe wá respect wa àwọn èèbó ò lè respect wa ṣáwa gangan fúnra wa ṣá respect ara wa ni wọn ò rán aráàlú ọmọ mi Adéọlá Mary Adébáyọ̀ wọn ò rán aráàlú ẹni tí ó bá kú tí ó kókó ẹni tí ó bá yé oyè wọn ó ṣèjọba láwọn yòókù tó bá wà lẹ lórí Sàràkí ọ̀hún wá dà báyìí ọdún kẹfà ó ti lé lọ́dún mẹ́fà báyìí April 2018 ni wọ́n ti lọ rọ́ọ̀bù mo máa ṣe documentary lórí kéèsì yẹn lórí kéèsì yẹn ẹ rí i pé bó ṣe ń wọlé báyìí ibi tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n rọ́ọ̀bù iṣẹ́ ìjọ tá a ti máa ń wo tá a ti máa ń rí footage àwọn tó lọ ń digunjalè bóyá wọ́n lọ ń fọ́ báǹkì nǹkan kan iṣẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ló wọ́ọ̀sì jù ní ayéjọ́ tí mo ti rí wọ́n dájú apanilẹ́kúnjayé ni gbogbo wọn ibi tí wọ́n burú dé nígbà tó máa wọ bank ẹ máa rí arábìnrin kan tó mú ọmọ kékeré kan báyìí dání tó lo ìjáàbù fún ó mú ọmọ ẹ̀dá ní báyìí ọmọ yẹn ò jẹ́ ọmọ ọdún 2 lọ tó mú wọnú báǹkì báyìí wọ́n dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn pẹ̀lú ìró ìbọn bìkọ́ tó bá jẹ́ pé nílùú òyìnbó ni àwọn òyìnbó tó fẹ́ lọ jalè torí ọmọ kékeré tó fẹ́ wọlé wọ́n á tiẹ̀ wọ́n á sì respect ọmọ kékeré yẹn wọn ò ní wọlé ní táìmù yẹn. ìsídà pé wọ́n ti jẹ́ kó ti wọnú báǹkì tán kí ìyá ẹ̀wọ̀n àti ìyá ẹ̀ ti wọnú báǹkì tán tàbí kó tiẹ̀ ṣe respect pé kó jáde kó lọ tán wọn ò ní máa yìnbọn tẹ̀lé ọmọ kékeré yẹn lẹ́yìn tó ní mo gbọ́ pé wọ́n ń béèrè lọ́wọ́ wọn wípé ọmọ ta ló shoot ọmọbìnrin tí nínú footage yẹn tó ń rìn wọlé yẹn pé ta ló shoot ọmọbìnrin yẹn ni wọn. ìkan lára àwọn adigun yẹn lè sọ pé òun ò pa pé òun tiẹ̀ pé 2 péré lòun pa ti tòun làwọn èèyàn bá rẹ́rìn 2 péré lòun pa adìyẹ àbálàǹgbà ìkan lòun pa 5 èèyàn ni o. bí wọ́n ṣe pa àwọn èèyàn lọ́rẹ́rẹ́rẹ́ nìyẹn àwọn èèyàn tó pa kì í ṣe èèyàn 10 ìlú Ọ̀fà korò ni ẹkún gbomijé lójú gbogbo àwọn aráàlú. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n rí pé àwọn olórí àwọn gan pàápàá àwọn gan ní ìbànújẹ́ ayé àwọn ní pírọ́blẹ́mù ìlú àwọn ní pírọ́blẹ́mù aráàlú. tó bá jáde síra bá ń pariwo dádì mọ́mì àṣọ ó lè ládìbò fún dádì mọ́mì àṣọ ó lè ládìbò fún. ètò bá sì ní ọmọ kó tọ́ innovative nat ẹ tó bá ní ọmọ kó tọ́ ọmọ rẹ kó lè bá fún ọ ní ìsinmi tí Bíbélì sọ. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wọ́n kàn bímọ dàálẹ̀ ni wọn ò tọ́mọ ẹ̀kọ́ ọmọ lọ́rọ̀ Ọlọ́run ọmọ tí ò lọ Sunday school mọ́mí ẹ̀sìn Adéyínká I miss you ma miss you so much ọmọ ò lọ sẹ́kọ̀ọ́ Bíbélì ọmọ ò sì lọ sílé kéwú ọmọ ò màdúrà gbà ọmọ ọmọ sáàmù kà kò sí lè ka Kùránì kó tiẹ̀ ṣe Yorùbá àbí English kó tiẹ̀ ká kó mọ̀ túmọ̀ kó níbẹ̀rù Ọlọ́run kó sílẹ̀. àwọn ọmọ Yorùbá wọ́n wà bẹ́ẹ̀ tí ẹ bá ṣe wípé wọ́n gọ̀. èyí tó jẹ́ Michael tó jẹ́ ọmọ Ìgbò tí ń bẹ láàrin wọn yẹn ṣé ìlú àwọn ọmọ Ọ̀fà wọ́n mú ọmọ Ìgbò tira tọ́jọ́ lọ rọ́ọ̀bù tí ẹ bá ṣe pé wọ́n gọ̀ wọ́n máa tàn rìn wá kán wá jàlú wọn lólè kán wá pa àwọn aráàlú wọn rẹpẹtẹ ẹni tẹ́ pé oró ti ń bẹ lára rẹ̀ tí kan rá ń bẹ lára ẹ̀ pé wọ́n dá ń dúró lẹ́nu iṣẹ́ ológun ipò wọn fẹ́ pa wọn kú òun náà fẹ́ òun wáyè tó máa fi gbẹ̀san wọ́n sì lajú kalẹ̀ wọ́n sì pa gbogbo aráàlú wọn wọn ò ṣe ní kán nìṣó nílùú tiẹ̀ pé kán lọ pa wọ́n run lùbẹ̀. mọ́mí Abọ́sẹ̀dé JMK love you ma wọn ò ṣe ní kán nìṣó nílùú tiẹ̀ pé kán lọ rèé run wọn bẹ̀ wọ́n wá dúró sílùú Ọ̀fà bíi báǹkì 5 ni wọ́n ti raid tí wọ́n pa ẹ̀jẹ̀ ṣàn lọ ni. àwọn tó wá ní wọ́n dájọ́ ọkú fún sáàtì ẹ̀wà àmọ́ báyìí tí ẹ bá ṣe wípé bóyá ìlú tí ọ̀dà látọdún 6 só yẹ kẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ dájọ́ wọn ní báyìí pẹ̀lú bí gbogbo òkú ṣe sùn ẹ̀rí wo lẹ tún ní ìdì láti 6 years ago kílẹ̀ dẹ́mi wọ́n sí fún. ní ìsìn báyìí ẹ ti wá pé ẹ dájọ́ ọkú fún wọn bóyá wọ́n ti wá lọ gba apartment fún wọn kò yé wa. ẹ jọ̀ọ́ nítorí ìtọ́ lọ́hùn o Oriyomi Hamzat ẹ dákun mo fẹ́ bẹ̀ ọ̀sẹ̀ kan ẹ bá wa ṣe ìwádìí ọmọkùnrin bàbá olóyè Ifẹ̀ yìí tó pẹ̀rẹ̀ fọ́mà máyẹ̀ tán ti rọ̀ lóyè yìí
nílùú Ifẹ̀ tí ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣekú pa àwọn àtọmọ rẹ̀ wọ́n jọ ṣekú pa Timothy Adedoyin a fẹ́ mọ ibi tó wà ṣé kìí ṣe pé apátímẹ́ǹtì l'Adédoyin wà o Nàìjíríà ti bàjẹ́ ṣé tó tiẹ̀ jẹ́ pé ti ń ya píṣọ̀ pẹ̀lú àwọn èèyàn jàǹkàn lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Adédoyin ni o níbo l'Adédoyin wà o ẹ bá wa lọ ṣèwádìí o Adédoyin níbo ló wà apátímẹ́ǹtì nọ́mbà kíní apátímẹ́ǹtì nọ́mbà kí ló wà torí pẹ̀lú ìtìmọ̀ tó ṣẹlẹ̀ sí Bobrisky Nàìjíríà yẹn ẹ wò Ọlọ́run o àwọn aláìṣẹ̀ ni wọ́n sọ ń fìyà jẹ o ṣé ẹlẹ́ni tó bá lówó lọ́wọ́ tó bá ṣẹ̀ yóò tún mọ̀ yan fandafanda lójú ẹlẹ́gùsí ni o ẹ bá wa ṣèwádìí afẹ́ mọbi tó wà kó tiẹ̀ fi hàn wá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹ jẹ́ ká mọbi tó wà prison wo ló wà torí nígbà tí Bobrisky náà jáde tó ṣe interview pẹ̀lú bọ̀bọ́ yìí kí lórúkọ ẹ̀ náà bọ̀bọ́ tó sanra yìí ara àwọn átíìsì kí lórúkọ bọ̀bọ́ yẹn náà tí bàbá rẹ̀ jẹ́ actor ìtẹ́bá náà ti orúkọ bọ̀bọ́ yẹn tó lómi díẹ̀ lára báyìí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé Bobrisky ìgbà tó wà lẹ́wọ̀n apá abo náà fi ẹ́ sí ń bẹ̀ ṣé female prison ló wà ní àbí male prison ẹ dákun ó bá ní male prison ló ń fòun sí o àṣà apartment ni bọ̀bọ̀ wà o. àṣà apartment ló wà o. ẹ̀yin náà rí ọ̀dà fún yín o. ibẹ̀ ló wà o. ìṣèbẹ̀yù ibẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́wọ́ o. ìṣèbẹ̀yù bẹ̀rẹ̀ lọ́wọ́ o. ó sọ fún pé female prison ló wà o. kò aláya kò tiẹ̀ wá ó yẹ kí wọ́n sọ pé oh my God ṣé ẹ náà pípù yìí tó burú tó ṣé kò yẹ kí ẹnikẹ́ni tó jẹ́ wípé bóyá òun náà wà ní prison nígbà náà bóyá kirikiri kan ni wọ́n fi sí tó wà ní May prison ṣé kò yẹ kí ẹnìkan kó sọ wípé ó sì ń bẹ o wọn ò lè sọ̀rọ̀ ní ìsìn ìjà àti rí ẹlẹ́wọ̀n tó ti ṣalábàápàdé Adédoyin kó sọ fún wa o ṣé Adédoyin tí wọ́n jẹ́ káwọn oníwèé ìròyìn ya fọ́tò tí wọ́n body guide tí wọ́n cross ẹ̀ tí fọwọ́ bojú tí àwọn wọ́dà gangan ló tún cover up tí wọ́n cover kí kámẹ́rà má gbé ojú ẹ̀ ṣé òun bóyá ó tiẹ̀ ti rí ládùúgbò wa báyìí àti mọ̀ Ọlọ́run ṣàánú o nígbà wọn ọjà rójú ẹ̀ dáadáa àti ń gbọ́ fìrìfìrì àwọn kan pé àkúmọ̀ bóyá rọ́ ni bóòtọ́ ni bóyá ọ̀rọ̀ àhesọ ni wọ́n ní náà ni wọ́n lọ́mọ rẹ̀ ń yọ́ wọlé ń yọ́ jáde bóyá àdúgbò ẹ̀yin ará àdúgbò ẹ̀ jẹ́ mọ́ sùn ẹ mọ́ sùn o ẹ jẹ́ mọ́ wẹ̀yìn o torí wọ́n ti rìn you go don travel out tètè Ọlọ́run o ayé mi Nàìjíríà èdè ní ká mọ séǹjì national anthem sọ́dọ̀ ń séǹjì national anthem lélẹ̀ abẹ́kẹ́ yìí gan séǹjì wa ara yín alẹ́ yìí tẹ́ ẹjọ́ lórí wa gangan fúnra ara yín ẹ̀yin lẹ̀ ń bá yé jẹ́ ẹ̀yin lẹ̀ ń bá Nàìjíríà jẹ́ tó bá yẹ mọ̀ sọ pé Nàìjíríà youth are lazy Ọlọ́run o wọ́n bá pariwo Nàìjíríà youth ẹ jẹ́ ń wẹ̀yìn wá àmọ́ lè sọ bí mo wá ni wọ́n kú ti àwọn kan ló ti travel out àbí àwọn ọ̀pẹ kúrò jàre travel out ẹ̀ bọ̀pá tù làwa wà ní. àwọn ọmọ àwọn bus stop ẹ dákun ṣé kò gbé nọ́mbà ilé mi dání bí àwàyà bí wà ní gbogbo kàtìkàtì ìbáyà Nàìjíríà ò mọ̀ séèfù mọ́ o sáùtù travel out gan tó wá séèfù mọ́ báyìí. Naija ṣé rí gbogbo problem ta lórílẹ̀-èdè Nàìjíríà wàláì leader wa ni. Olaniyi kò fúnra it was obvious Bobrisky was not abi was not in prison. Olaniyi kò fúnra dé nígbà tó jáde ṣe ìrìbẹ̀rẹ̀ kẹ́ ṣe rí rọ́tọ̀rọ́tọ̀ ni èmi rí mo kúkú sọ mo wò dáadáa mo ní Bobrisky káàbọ̀ gbogbo mọ̀ sanra jáde ló wá lọ ń fọ́nbù
ṣẹ́rí ẹlòmíì ẹni tó bá ti pe rẹ̀ ní celebrity fúnra rẹ̀ náà ló máa fi yẹ̀yẹ́ brity parẹ́ ọ̀bọ ló máa parẹ́ last ó jáde àti òun gbèsè ní ọ́ àti òjẹ̀yàn gbèsè tó tí ì sanwó ló wá ń ṣe bẹ́tì oní kéèkì wọ́n ní wọ́n ló máa ṣe ọmọ ajì tàbí kí lórúkọ mọ́tò tí wọ́n ní wọ́n fi ṣe kéèkì fún òun ló kọ́kọ́ máa ṣe ló wá gbé líìsì jáde ẹnìkan fò ní 10 million kíní kan fò ní 10 million kíní kan lẹ́ni ni àwọn bá ní ó ti make almost 60 something bí i 64 million àbí 90 something million nínú after prison nínú prison ó ti make owó ti pọ̀ kíní kan ẹlòmíì gan á ti máa wú gan bóyá kò náà lọ prison. Apartment. Oh my God. Asala apartment ni. Àṣẹ lọ gba apartment. Ẹ dákun. Ta ni Godfather Bobrisky gan-an? Mẹ́wàá ń ṣẹlẹ̀ Nàìjíríà gbogbo àwọn olórí wa ni wọ́n ń gbé kinní yẹn síra wọn látẹ̀yìn. Àwọn olórí wa yìí náà ń ṣe látẹ̀yìn. Ẹ̀yin náà ń ṣe látẹ̀yìn. Ẹ ń ṣe láti fùrọ̀ ẹ̀yin olórí wa. Àṣírí yìí yóò padà tún lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ṣẹ́rí voice note gbogbo orúkọ àwọn tó kànú voice note ẹ dákun ẹ mọ̀mọ̀ ṣe very dark man mi kí ni jẹ́ torí gbogbo voice note wà lọ́wọ́ ẹ tó bá torí gbogbo èyí tórúkọ yín wà ń bẹ̀ ó lóun stop kó wọn fẹ́ play ẹ̀ mọ́ gbogbo orúkọ tó lọ mention gbogbo yín pátápátá tá a bá wà díẹ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ gbèsè láti fùrọ̀ tó fùrọ̀ ó ga o kí ni Bobrisky ń tà ọ̀rọ̀ kí ló dé tí Bobrisky ṣe gbé 15 million naira lẹ́fù money laundry so definitely ẹ̀ ń gbówó Nàìjíríà ẹ̀ ń gbé já ẹ̀ ní owó Nàìjíríà nínàkúnà iṣẹ́ òní Bobrisky ṣe ẹ̀ ń gbé mílíọ̀nù kí ló ń bá yín ṣe iṣẹ́ òun lẹ̀ ń ràn àṣírí gbogbo yín ó padà tú torí gbogbo àlà ń gbàdúrà kọ́lọ́run kó rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá kò sí ní gbogbo ẹ̀yin amòòkùnṣèkà lórílẹ̀-èdè Nàìjíríà àṣírí yóò máa tú lẹ́yọ kankan ni. Ọlọ́run ló ń ṣiṣẹ́ kò sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe. àsìkò retí Bobrisky máa ṣẹnu ẹ̀ ní akíbù wàhálà kọ́ ló máa tún ṣe ní ó yẹ kó tún Bobrisky gbé ni. báwo ni Fẹ́mi Ṣeun Kútì ṣe máa lọ kirikiri kí ni jẹ́ very dark man bí kò lọ kùjé bàbá wọn Ọ̀làndú Ọ̀wọ̀ kó tó kú ó là lágbọn owó ojú mi rí lálágbọn tọwọ́ sájẹ́tì kìíní kan bàtẹ́ wọn fojú ẹran kìsà lálágbọn mo mọ inspector lálágbọn mo mọ gìnìkan kan lálágbọn àlejò káwáyé gbogbo wọn mọ̀lẹ́ wọn. ní ọdún dé o ẹ wo ibi tí wọ́n bá orílẹ̀-èdè Nàìjíríà dé rọ́bìrì ọ̀fà yẹn wọ́n sọ wípé Sàràkí àwọn Sàràkí tó ń ṣiṣẹ́ fún o wọ́n ṣiṣẹ́ fún government house wọ́n ní government house kan ló rán àwọn káwọn lọ ja ilé kan lọ digun jalè yẹn ṣùgbọ́n àwọn ló gbé ìbọn fún wọn ìbọn ìléwọ́ méjì ní Ayọ̀ sọ wípé wọ́n kó fóun láti government house 2 Ayọ̀ nìkan lẹ kó méjì fún bí wọ́n ti máa há nìyẹn wọ́n lẹ̀jẹ̀ máa ń fáwọn lówó bíi tí ó ń tí Sàràkí bá dé máa ń pínwó fáwọn 200,000-300,000 iṣẹ́ wo lẹ̀ ń ṣe fún Sàràkí sẹ́nétọ̀ Sàràkí kí wọ́n tó máa há yín lówó. kí wọ́n tó máa gbówó lẹ̀ fún yín wọ́n tún gbébọn fún yín. gbogbo ẹ̀yin tẹ́jú lórí wa èyí lè bá yé jẹ́. kì í ṣe ìjọba kankan kan ní kẹ́ ẹ dárúkọ ẹ mọ̀ dárúkọ ọmọ lójú Olúwa gbogbo lídà Nàìjíríà là ń sọ èwo ló sàn nú wọn èwo ló sàn ẹ má support anybody o à ń sọ gbogbo lídà ẹ má dárúkọ ẹgbẹ́ gbogbo wọn à ń kó wọn pẹ̀ ń sọ̀rọ̀ ẹgbẹ́ lélẹ̀ ni èwo ló sàn nú wọn bí mi tún débẹ̀ lọ́la tí ó ṣe tán ni ó ṣe ni. àwọn tó wà lókè people on the top gangan àwọn on top gangan àwọn ní báyé jẹ́.
àwọn èèyàn burúkú ni wọ́n mímọ́ Lámìdí Oyin lóye àwọn ló ń bayé jẹ́ gbogbo àwọn olórí wa àwọn ló ń ba Nàìjíríà jẹ́ ẹ má tanra yẹ mọ́jọ yẹn kankan lẹ̀ ń bẹ̀ gbogbo wọn lèèyàn burúkú alẹ́ àwọn èèyàn ò da èèyàn kan dé alẹ́ èèyàn ò dé eléyàn ò da ẹni àfi lágbájá ẹni lágbájá da èwo ló dánú wọn ẹ dákun èwo ló sàn nínú ọmọ ìyá àjẹ wọn. ṣé àwọn kan bẹ ní Nàìjíríà tó yẹ pé kàbá ni wọn kò sí ìjọba tó bá wọlé tí wọn ò bá fẹ́ kí Sylvester mo ti sọ àwọn náà nípa tán kó ń bẹ ẹ jẹ́ ká connection kan nínú wọn implicate ẹ o leave the Saraki connection out the power just wanted to implicate him and nothing more irọ́ o wọ́n sọ wípé àwọn ìbọn gẹ́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  gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n ní bọ̀bọ̀ Michael yẹn ló fáwọn wọ́n ló kó 5 wá ó gbé mọ́tò Audi kan ó bọ́ lẹ́nu mọ́ Audi ó kó ìbọn ìléwọ́ fáwọn wọn kò sínú mọ́tò tó ń gbé wá ìbọn ìléwọ́ píṣítù àfi wọ́n fi gbogbo ẹnu mọ́ pé wọ́n yẹ kí Facebook lọ́ọ́ mú píṣítù ó ti yé yín báyẹn la ṣe ń fi Yorùbá pè é wọ́n yẹ kọ́ mọ́ sọ pé kí là ń sọ débi ọ̀rọ̀ yìí báwọn píṣítù ó ti yé yín wọ́n ní 2 nígbà wọ́n fẹ́ dìbò ni wọ́n kó fún wọn so ẹ má yọ wọ́n ẹni tó bá jẹ́ olóṣèlú ẹni tó bá ní ọmọ ni kó fá etí ọmọ ẹ̀ àwọn olóṣèlú yẹn wọ́n máa kọ́ ọmọ wọn sílùú òyìnbó ni wọ́n mọ̀ wá wọn tí wọ́n mọ̀ fi ṣe tí wọ́n mọ̀ fi dìbò. ọmọ gidi kan náà fi ń ṣe political talk ni tó kọ́lé kan ni tó bá dìbò tó bá wọlé political talk mélòó lẹ́ni tí wọ́n fún ní appointment wọ́n á máa fún àwọn oníjàgídíjàgan á máa fún wọn ni kẹ́nìkan bọ́ sí abẹ́ kó ló ń pàtẹ òun polówó fún ẹnìkan kó ló support ẹnìkan kó wá máa ṣe bí wèrè kó máa búyàn kó máa ṣe gbàgbàgbà kó máa ṣe bí tọ́ọ̀gì in tó gbà mọ́ lọ́wọ́ gbà mọ́ wọ́n fún ọ lówó wọ́n fún ọ láṣọ wọ́n lè rán ọ ní Mọ́kà wọ́n lè rán ọ ní Jerúsálẹ́mù in tó gbà mọ́ nu wọ́n lè fún ọ lówó kó fi ṣe bísínẹ́sì wọ́n lè fún ọ lẹ́pàmẹ́ǹtì pé wọ́n ẹ̀kọ́ gbẹ̀rọ alata fún ẹ o àti fìríìjì kan àti 250,000 owó ẹ̀pàmẹ́ǹtì oye tó jẹ lọ́ọ́ jẹnu. tó bá di pé wọ́n pín apọ̀ìntìmẹ́ǹtì wọ́n á máa fi tọ́ọ̀gì wọ́n á máa fi rú àwọn èèyàn nànà títì báwọn àwọn nànà títì bí àwọn sàwọn mọ̀mọ́ wa nànà títì làwọn mọ̀ nọ́nà títì tí wọ́n máa ń lo orú àwọn yẹn. wọn ò lè lò wọ́n ẹ gbàgbé ẹ̀ wọ́n máa àwọn yẹn èyí tí wọ́n gbà ni wọ́n ti gbà yẹn ó tún dìgbà tí ìdìbò míì bá tún dé ni wọ́n á tún rántí wọn pé lọ kó wọn wá àwọn lè gbé àpótí ìdìbò ẹ fún àwọn yẹn ní àdúgbò yẹn ẹ jẹ́ kó mú constituency yẹn dání ẹ jẹ́ kó mú ìtọ́ bá gbajúmọ̀ ládùúgbò yẹn ni wọ́n máa gbọ́kadà fún tó bá ń ṣe sukú wọ́n bá ń ṣe empowerment. wọ́n kàn máa pariwo ní ẹ̀ bàbá rẹ̀ ẹ̀yà fáwọn ilé ìyá ọ̀gá ń bọ̀ àyàyà yìí tí wọ́n máa ṣe nìyẹn tí wọ́n fi parí wàláì kò sí nǹkan rí kankan tí wọ́n mú tó bá ti fẹ́ dìbò míì ni wọ́n tún fún wọn lówó wọ́n tún lọ pè wọ́n tún hábọ̀ fún wọn wọ́n pè wọ́n fún wọn lówó wọ́n pè wọ́n tún wá sọ pé àti bẹ̀rẹ̀ sí máa fún yín sálárì tí wọ́n ní fún wọn fún odidi ọdún 4 irọ́ ni gbogbo ẹ̀ use and dump ni wọ́n ẹ dákun torí tọ́lá àwọn tó ń ṣe political talk yẹn ẹ dákun political talk ṣẹṣẹ ni àwọn tọ́ọ̀gì olóṣèlú ẹ dákun torí tọ́lá èèyàn mélòó nínú àwọn olóṣèlú àwọn kọmíṣánná àwọn sẹ́nítọ̀ àbáwọn tí ń bẹ ní house of rep àbí house of assembly ní ìgbìmọ̀ asòfin kékeré ẹ dákun èèyàn ilé mélòó nínú wọn ló ti fi ọmọ rẹ̀ tó jóbìn fún ọ̀kan nínú àwọn tí ń ṣe political tọ́ọ̀gì mo béèrè lọ́wọ́ yín ni o bẹ́ẹ̀ sì rèé ìgbésí ayé àwọn wọ̀nyẹn ni wọ́n bàjẹ́ ẹ wọ́n rú bàbá yìí tó jẹ́ ring leader àbí kí ni jẹ́ gang leader àwọn yìí ayọ̀ tí wọ́n ti yẹgi fún báyìí tí wọ́n ní wọ́n lọ tí wọ́n ti dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún yìí ṣe bọ́ lọ sùkúù àbọ́lọ́wọ̀n ò graduate ni wọ́n máa lọ sùkúù ṣùgbọ́n mo ní gẹ̀ mo láyà ó pé kán lọ rè yẹgi fún báyìí ṣé additional plus 1 ní fáwọn òbí rẹ̀ ní or minus 1
Ǹjẹ́ ẹsẹ̀ lè jókòó ká lè ro irú ipò tí àwọn òbí ẹ̀ tó yẹ pé lóòótọ́ wọ́n máa ń bẹ láyé láwọn tó wà ń bẹ yẹn. Táwọn òbí rẹ̀ ó ti wà láti 2018 káti ẹ̀ pé ìyàwó gbogbo ayé ni ìyàwó lè lọ kókó ọmọ lọ́ntì ẹ̀ kó lọ fún ìwé ilẹ̀ kó ayé tiẹ̀ ló ta kò ránṣẹ́. Àbáwọn tó pera àwọn mẹkáníìkì tó pé wọ́n wá tún mọ́tò ṣe lọ́dọ̀ àwọn wá fi lọ wọ́n ò sì lè sọ nù àwọn náà sì tẹ̀lé wọn lọ. Ìgbọ́n tó òṣìṣẹ́ olóòṣìṣẹ́ gbébọn rí ó sì ló pààyàn 5 péré. Irú ahun ni wọ́n máa ń ráhùn he ó lè wà responsible kẹ́nìkan wá fi lọ̀kulọ̀ lù ẹ́. Àwọn tó lọ máa fi ń lọ yẹn àwọn náà wọ́n ti rí pé nípa pé kọ́ da nǹkan dagboru ni wọ́n lọ fi lọ̀kulọ̀ lọ. Ṣùgbọ́n tó bá rí ẹni rí wípé orí ẹ pé ó wà lẹ́nà pé àkábí pé ó tiẹ̀ kọ́gbọ́n orí ó wà cool-headed. Wọ́n lè wá gbé ládùúgbò pé wá jẹ kánsẹ́lọ̀ káwọn ó sponsor ẹ̀ wọ́n mọ̀ pé tó bá débẹ̀ orí rẹ̀ pé ṣùgbọ́n kó bá ṣe gidigidi wọn ò lè fi nǹkan rẹ̀ lọ wọ́n yìí fi nǹkan rẹ̀ mo sọ pé kó ní kálukú kó bọ́mọ ẹ̀ wí kó tọ́ ọmọ rẹ̀ kó lè fún sinmi. Gbogbo àwọn tí wọ́n ń lò láyé pé kọ́mọ máa jó tó jó rẹgbẹdẹ tó ń jójú ẹlẹ́sìn tẹ̀lé àwọn olóṣèlú èèyàn mélòó nínú wọn ni wọ́n fún lápọ̀ìntímẹ́ǹtì. Wàhálà ẹni tí wọ́n tẹ̀yẹ pé bóyá ó tiẹ̀ tí wá súnmọ́ àwọn olóṣèlú tó tiẹ̀ tí wọ́n fẹ́ wò ó ṣe fún tí ò ṣe tọ́ọ̀gì o bóyá àwọn tí mo ń jójú ẹlẹ́sìn rìn wọn ò lè fún ní appointment ní state. Wọ́n lè pé kí wọ́n bá wá kan ní local government wọ́n lè bá wá kan bóyá bíi bọ́ọ̀dù kan wọ́n ní ẹ̀ka àṣẹ àfi síbẹ̀ kó sàmọ́ gbowó. Wọ́n kàn ọ̀run mọ́bì kan ń bẹ̀ ni kò sí nǹkan tí ó lè ṣe àṣọpọ̀ dìbò sàn náà nígbà tí ò tiẹ̀ gbé ìbò. Ìtó gbé ìbò ńkọ́ ṣùgbọ́n gbà tó ti downgrade ara ẹ̀ tó náà ti ń ṣe kinní kan. Ṣé báwọn kan ní gbẹ́rẹ́ ìṣàgolo méjì ní òṣèlú? Àwọn kan ní mọ́ ń gbẹ́rẹ́ ìṣàgolo méjì àwọn kan ní wọ́n máa ti ń pín ráìsì kóńgò ní agolo báwọn kan ní ń gbà á. Àwọn kan ní wọ́n sì ń gápò wá fúnlé tí ọkọ̀ ó gbèdì wọlé tí ó sì já ráìsì ilẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ bá ti lé bẹ́ẹ̀dì yín náà lẹ́ ṣe sùn sí. Gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ ẹ má yẹ nìkankan sílẹ̀ bí Nàìjíríà ṣe dà lóòní àwọn leaders wa gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ. Gbogbo wọn pátápátá ẹ mọ́ yẹ nìkankan lẹ̀ gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ àwọn ló bá yé Nàìjíríà jẹ báyìí. Ẹlòmíì sì ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹlòmíì owó tó ti kó jẹ nínú wípé wọ́n fi sípò kan ìrandíran ẹ̀tọ́ máa fi kú wọn ò lè náwó yẹn tán bẹ́ẹ̀ sì rẹ̀ kò wúlò faraàlú kò wúlò faraàlé kò wúlò fara oko. Wọ́n ti ẹ̀gbọ́wọ́ kan lórí owó yẹn mọ́lẹ̀ kówó yẹn máa já bútẹ́bútẹ́ kó máa rùn kówó máa di gàrí kó di eérú wọn kébí sì máa pẹ nìkan lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní kó lẹ̀. Ẹjọ́ o ẹ ló tú ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ̀yin olórí wa ẹ dákun a fẹ́ mọ ibi tí Adédoyin wà o. Olóyè Adédoyin kí lorúkọ first name yẹn ná? Ẹjọ́ olóyè Adédoyin kí lorúkọ Adédoyin yẹn kí ni first name ẹ̀ mo mà ti ń gbàgbé mo mọ̀ kọ́ ọmọ ẹ̀ ló ń jẹ́ Raymond Adédoyin àbí Rahman ṣé Rahman ló ń jẹ́? Ó rẹ̀ pé Rahman Adédoyin ló ń jẹ́. Ẹjọ́ rán mi létí orúkọ bàbá yẹn gangan. A fẹ́ kí wọ́n bá wa ṣèwádìí a fẹ́ mọ ibi tí Adédoyin wà. Rahman Adédoyin valiant akin a fẹ́ mọ ibi tí ẹ jẹ́ kí ìjọba Nàìjíríà sọ fún wa. A fẹ́ mọ tí Rahman Adédoyin wà. Ẹ ṣé Àṣekúnlówó God bless you. Adéọlá Mary Adébáyọ̀ God bless you. A fẹ́ mọ ibi tí Rahman Adédoyin wà an interest. A fẹ́ mọ ibi tó wà apartment number kí ló wà ẹ jẹ́ ká mọ̀. A fẹ́ mọ ibi tó wà tó bá dẹ̀ pé ó wà nínú ẹ̀wọ̀n a fẹ́ mọ̀ because òun náà sì tó bá máa fi gbé jáde fún wa bá ẹ gbogbo ìgbà tó lọ sí kóòtù yẹn náà bó ṣe máa dì hàn lélẹ́yìí gẹ́gẹ́ máa dun aṣọ ẹ̀ tí gbogbo kálá oyè tí wọ́n tún rántí bá a lo aṣọ ẹni tí wọ́n lọ rẹ̀ wọ́n ló fẹ́ lọ dájọ́ kú fún gbogbo ẹ̀gẹ́ dun aṣọ tó wọ̀ gbogbo gétò ló yọ ń bẹ̀ irú kátikátí wo gan Nàìjíríà bá wa pọ̀ gan náà. Látijọ́ tí wọ́n ti máa ń mú ọ̀daràn wọ́n máa ń fi ojú àwọn ọ̀daràn hàn ní tí wọ́n máa gbé máìkì sí lẹ́nu ọ̀daràn máa sọ̀rọ̀ tó máa ṣàlàyé ìjọ tí Adédoyin ni wọ́n kọ́ ní tó jẹ́ nọ́mbà 1 Nàìjíríà
tí ẹ fi ẹ jẹ́ káwọn oníròyìn kó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò up till now ẹ jẹ́ kí màá yẹ bó oníròyìn sọ̀rọ̀ ṣe bí ojú gbogbo àwọn ọ̀daràn máa fi hàn ní ẹlẹ́ẹ̀lẹ́ headquarter tó bá yẹ kó bá ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ìgbà tó wà lọ́ṣùn ẹ dákun ẹ̀yin zone 11 ìjẹ́ commissioner of police àbí PRO ọlọ́pàá ní state ṣé wọ́n fojú ẹ̀ hàn wá ṣé wọ́n jẹ́ kó bá wa sọ̀rọ̀ ṣé wọ́n jẹ́ káwọn oníròyìn ṣé wọ́n jẹ́ kó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ up till now wọ́n ló ti àwọn kan ló ti travel out of the country àwọn country tó wá báyìí wọ́n lọ káwá gan mọ̀ wẹ̀yìn wò gan ni ìyá tẹ́ ń bẹ ládùúgbò tẹ́ ń bẹ Nàìjíríà tẹ́ mọ̀ wẹ̀yìn wò tẹ́ bá ti ń lọ nígbà wọn ti ẹ̀jẹ̀ kẹ́yìn gan tẹ́ bá rí gan ṣe dójú ẹ̀mọ́ dáadáa ni up till now wọn ò jẹ́ káwọn oníròyìn kan gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ wọ́n ní ẹ̀wọ̀n for common man apartment is for olówó Nigeria Nigeria is my country I hate you ẹ ṣọ́ra yìí mọ́ bí tó ní lọ́gbà ògùn ṣínà olúwa o Jésù lolúwa ẹ jẹ́ ṣọ́ra yín èmi mò ń lọ pátì I dey go party I dey go party I dey go party ẹ jẹ́ máa lọ. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ God bless you all ẹ jẹ́ kí n máa lọ lórí ètò lónìí kí n tètè máa lọ ẹ jẹ́ máa lọ lé kí n lọ rìláàsì kí n má bàa kó láàsì ó kí n máa lọ kí n mọ ṣẹ́yìn wò kí n tètè kúrò bí mo páàkì ọkọ̀ sí ẹ dákun torí ìtọ́lọ́m ẹ dákun ẹ lóòtú ètò ẹ ṣàjẹ́ kan já mọ́ bí ọ wà ẹ̀yìn kí lórúkọ bàbá fọwọ́ náà ọjọ́ kìíní àná tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n mọ̀ ń kidnap Evans apartment kí Evans wà ó di méjì o Evans ẹ̀yin bàbá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ kán mọ̀ yìí pé ìjínigbé ká mọ́ gbowó wípé wà lucrative business ni ká lọ́jọ́ kìíní àná wọ́n ti yẹgi fún gbogbo àwọn tí wọ́n ń padà wá jiyàn gbé wọn ò ní jiyàn gbé mọ́ Evans ó di méjì Evans apartment kí ló wà ṣé mọ̀ pé kí lórúkọ bọ̀bọ̀ kan báyìí ní abẹ́ bíríìjì ní Èkó yẹn tó máa ń jẹ èèyàn yẹn tó ló pààyàn tó máa ń jẹ èèyàn up to now àwọn ọ̀dájọ́ bọ̀bọ̀ yẹn àmọ́ apartment náà gbé sí tó fi yanjú ọ̀rọ̀ yẹn tó ń ta páàtì èèyàn tó pààyàn ní Èkó yẹn lábẹ́ bíríìjì kan mi ìmọ̀rúkọ tó ń jẹ́ bí ọ̀jì àbí kíní kan Clifford ọ̀jì ló ń jẹ́ àbí Clifford ọ̀jì àbí nǹkan ṣé mo gbà ṣá ṣé ìṣorúkọ olórúkọ ṣé Clifford ọ̀jì ni ṣé ẹ rántí ẹni tí mo fẹ́ sọ mi ò mọ̀ bóyá mo get orúkọ yẹn Clifford ṣé mo gbà á ṣé Clifford ọ̀jì ni ṣé ẹ rántí ṣé mo gbà á mọ́ mi Cecilia Ògúndélé wọ́n ní mo gbà á up to now wọn ò dájọ́ bọ̀bọ̀ kó wọn dájọ́ Clifford àgbọ̀n kankan àmọ́ apartment tó wà ó ti lọ létí pẹ́ nígbà tó fẹ́ máa tú àṣírí àwọn tó ń ta páàtì èèyàn fún àgbọ̀n kankan mọ́ Nigeria my beloved yo Nigeria my beloved country. Working together is the key. Ẹ má gbàgbé mò ń talẹ̀ ilẹ̀ ni mò ń ta o. Mò ń talẹ̀ aṣọ ready to wear náà dẹ̀ wà. Mò ń bọ̀ náà o kí n tó kúrò lórí ètò. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra òrí ẹ má gbàgbé ẹ wá ra òrí o ẹ wá ra òrí lọ́dọ̀ wa o. Aṣọ wà o aṣọ ready to wear wà fẹ́yìn ọkùnrin o. Lè sí ọlọ́mọ dùgbẹ̀dùgbẹ̀. Lè sí ọlọ́mọ dùgbẹ̀dùgbẹ̀. Refine tó he o. Lè sí ọlọ́mọ dùgbẹ̀dùgbẹ̀. Pásítọ̀ Reverend King nǹkan. Lè sí ọlọ́mọ dùgbẹ̀dùgbẹ̀. Orúkọ mi yí padà èmi lọ́la. Wọ́n ló dáná sun àwọn èèyàn. Orílẹ̀-èdè mi ọ̀wọ́n. Gàkánù yẹn ní Ìlíṣàn. Ẹ má jẹ́ kí n purọ́ tán. Àkọ́kọ́ níbẹ̀ kí ẹ mọ́ sọ́fọ́ lè sí ọlọ́mọ dùgbẹ̀dùgbẹ̀. Èmi gangan ló pè ní ọlọ́mọ dùgbẹ̀dùgbẹ̀. Ẹ jọ̀ọ́ níbo ni mo wà gangan? Mo wà ní iléeṣẹ́ Desmond Curation. Níbo ni ilé Desmond Curation? Níbo ni iléeṣẹ́ wọn ń lò kàkúlẹ̀ sí gangan? A wà ní Indianapolis. Ẹ lè pọ́n sórí nọ́mbà àbí caption tí máa fi síbẹ̀. Ṣé rí àwọn aṣọ kan wà ẹ má jẹ́ kí n kọ́ tán ẹ̀. Ṣé rí àkọ́kọ́ ní àtìkù gbogbo style tẹ́ ẹ bá fẹ́ ẹ jọ Desmond Curation ó ti ṣe kiri ó ti ní gbogbo ẹ̀ bíbáyìí. Why going to Lagos?
Then why going to Lagos? Red me dey aṣọra na ni be pátápátá. Tẹ́ bá tún wá ọ̀pẹ wá gbé aṣọ yẹn. Ẹ ra aṣọ lọ́dọ̀ wa o. A tún ní àwọn bàtà rẹ̀ jẹ́ sọ́fọ́. Ṣé ní àwọn bàtà yìí size me ṣe kiri ó wà níbẹ̀. Fìlà rẹ̀ bá fẹ́ sí dédé rẹ̀ bá ti fẹ́. Dédé náà rẹ̀ wà níbẹ̀. Dédé size rẹ̀ bá fẹ́. Dédé caption rẹ̀ máa sọ fún irọ́ ọmọ like native ti bẹ̀rẹ̀ Ìjẹ̀bú ti bẹ̀rẹ̀ lèmi fẹ́. Ṣé white man ṣé àtìkù ni ṣé agbádá ni ṣé lace ni ẹ bá jẹ́ kí pọ̀tọ̀.